dúró ń bẹ̀ má ti ìwọ sókè orí ọ̀rọ̀ Àṣàkẹ́ náà la ṣì wà tẹ́tí kó gbọ́ àwọn àṣírí tó tún jáde lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti bàbá ẹ̀ ẹ má ti ìwọ sókè. Mo fẹ́ kí gbogbo àwa tí a máa ń dá sí ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí fámílì oní fámílì ká máa mọ bá ṣe máa dá sí ọ̀rọ̀ nígbà míì lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti bàbá Àṣàkẹ́ àti ìyá Àṣàkẹ́. Kò sí kankan nínú everybody tó mọ ìgbà tí wọ́n jọ ń bọ̀ láti ilẹ̀ tí ó bá ń ṣe pé ìgbà tí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Àṣàkẹ́ fúnra rẹ̀ pé Àṣàkẹ́ ò ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí òun gẹ́gẹ́ bí ọmọ ṣùgbọ́n kò sẹ́ni tó mọ ibi tó ti jọ ń bà bọ̀. A lè sọ pé Àṣàkẹ́ ò tọ́jú bàbá ẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn àgbà ṣe máa ń sọ pé tí ó bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú. So a lè sọ pé Àṣàkẹ́ ò tọ́jú bàbá ẹ̀ látìgbà tí Àṣàkẹ́ ti di olókìkí ṣùgbọ́n àwa tá à ń dá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára àlòmíà kì í máa ń fi ara balẹ̀ láti dá sọ̀rọ̀ àgàgà lọ́rọ̀ ẹbí ẹlẹ́bí. So Àṣàkẹ́ náà sì òun náà ti wá fi rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọmọ ọkọ. Ẹ fẹ́ gbọ́ nǹkan tí Àṣàkẹ́ ṣe màá gbé yín débẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ bá wa subscribe sí orí ìkànnì wa kẹ́ fi ràn wá lọ́wọ́ kẹ́ dẹ̀ bá wa pín àwọn fídíò ọ̀tá bá ń ṣe ẹ bá wa pín lógúnlógún ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ jẹ́ kí n gbé wa débẹ̀ ká gbọ́ nǹkan tí Àṣàkẹ́ ṣe. Àṣàkẹ́ náà ó ti wùwà ọmọ ọkọ ó ti jẹ́wọ́ ọmọ ọkọ fún gbogbo àwọn tó jẹ́ fáǹsì ẹ̀ àtàwọn tó jẹ́ àwọn ẹbí ẹ̀ ó ti jẹ́wọ́ pé ọmọ ọkọ lòun ó ti ṣe bẹbẹ. So ẹ jẹ́ ká lọ gbọ́ bẹbẹ tí Àṣàkẹ́ tó ṣe ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn àmúpadà bọ̀. Òun dẹ̀kẹ̀rẹ̀ Ahmed ọdún sí lòun jẹ́ Ọlọ́ládé Àyìndé Babátúndé èmi ní bàbá ẹ̀ èmi tí mo bí mi tí kókó bí mi bí ìsàlẹ̀ kó náà mo dẹ̀ bí sí. ẹ ká sà ẹ sà ẹ ká sà ma ẹ ká sà. So mo dá ojú yín mọ̀ dáadáa. Yeah. So this is Mr. Shonibare that's been giving us updates about the whole case about Ololade Asake, his family and the whole saga. So Mr. Shonibare, good afternoon sir. Ẹ káàsán sá orí mi gangan náà ni gbogbo kíní ti bẹ̀rẹ̀ àmọ́ bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ náà mo dúpẹ́ fọ́lọ́run pé kò ń ṣèjà náà la fi bẹ̀rẹ̀ ẹ̀rín náà ni pé attention ọmọ tí wọ́n rí wọ́n dẹ̀ ti rí Ọlọ́ládé gangan Mr. Money ó ti ṣe nǹkan tó yẹ kó ṣe fún bàbá ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run adé tún máa bá a ràn lọ ó lóun tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ ikú òdẹ nípa ògbó ẹ̀ ò ní wọ́ mi ẹ̀gbọ́n mi náà tó wá jẹ́ Mr. Fatai Odunsi tó jẹ́ bàbá Àṣàkẹ́ gangan náà nǹkan kò ní ṣàwọn náà ó máa rìn lágbára Ọlọ́run wọ́n dẹ̀ máa mẹ́sẹ̀ wọn jáde láyọ̀ àtàlàáfíà gbogbo wa náà tún máa padà rábì àti máa gbégbá ọpẹ́ àti gbogbo àwọn yòókù náà àwọn lókun ṣáà máa wà Mr. Ojú olókun Alhaji Muyiz Agbaje adúpẹ́ fún àtàwọn yòókù náà a lè dárúkọ wọn àti ibè náà adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn Síkírù Oníbùdó adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Mọ́mí ẹ káàsán wọ́n ní ẹ̀yin lẹ kù bí ìyá fún bàbá fún àwọn. Bẹ́ẹ̀ni èmi ni àkọ́bí bàbá ẹ̀ bàbá Fatai Odunsi èmi ni àkọ́bí bàbá wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì Malo mo dúpẹ́ Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín Ọlọ́run ò ní yà yín ilé àtọ̀nà ẹ̀yin náà kò ní dàrú fẹ́ Ahmed náà á máa gòkè ni kò ní wálẹ̀ lágbára Ọlọ́run Ahmed Ọlọ́ládé Àyìndé mi lèmi sọ ní Ahmed Ọlọ́ládé. Ẹ̀yin lẹ sọ. Bẹ́ẹ̀ ni torí bàbá wa ti kú èmi náà dẹ̀ ní kí n dúró bàbá lọ́dún náà lọ́hùn
alihamdulilayi mo dúpẹ́ pé ikú ò pa ògbó ẹ̀ lọ sókè ní ọkọ ẹ̀ tó dẹ̀ lọ sókè kò ní wọlé lágbára Ọlọ́run ihun tèmi fẹ́ fún tí mo fẹ́ fún Ahmed ní pé kó tọ́jú bàbá ẹ̀ kó dẹ̀ máa rí béèyàn bá gbé mílíọ̀nù fún yàn tí ò bá rí sójú báyìí bí ìgbà tó jẹ́ pé kò ṣe nǹkan kan ni kó jọ nítorí Ọlọ́run á máa lọ sókè ni o kẹ́dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ fàlí náà èmi bẹ́ẹ̀ ni mo dúpẹ́ ni kó jẹ́ kó máa rí ọmọ ẹ̀ bá sọ̀rọ̀ kó jìjọ máa sọ̀rọ̀ ohun tèmi fẹ́ sọ nìyẹn ó ṣe o Ọlọ́run àwọn ọmọ á dá sí o kò ní rí wàhálà o Ọlọ́run á fún Fàtáì náà lálàáfíà pẹ̀lú àṣẹ Ọlọ́run kò ní rí wàhálà lágbára Ọlọ́run ẹsẹ̀ yóò máa fi rìn lágbára Ọlọ́run. Daddy ẹ rà sá mo fẹ́ jókòó tì í dáadáa Daddy so orúkọ yín ni Malo. orúkọ mi ni Fàtáì Ọdúnsìn nickname mi ni Malo. Malo Lawa. Malo Lawa ó tó ọdún mélòó tẹ́ ti ń jẹ́ Malo. láti ìgbà yẹn ti ń kọrin ti ń jí wéré. ẹ máa ń jí wéré. So you used to be a singer ẹ máa ń kọrin káàkiri. nínú táìmù Ramadan báyìí. ẹ máa lọ káàkiri láàárọ̀. lóru. bẹ́ẹ̀ wọ́n ló ṣe máa ń jí wéré yẹn. tabadélé yẹn a máa kiri. ṣẹ̀ṣẹ̀ máa ń kí ṣẹ̀ṣẹ̀ rántí bẹ́ẹ̀ máa kí àwọn. ẹ̀yin lẹ kú ọdún ẹ̀kú lẹ́dún tẹ́ẹ̀rì àmàkọ́ bàjẹ́ ẹ̀yin lẹ kú ọdún ẹ̀kú lẹ́dún tí a ríra wa ilé ò mà nílé yìí sọdẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ò nílé yìí sí yàrá kọ́má ti lé yìí rò kú wọlé o kọ́má ti lé yìí rò kú jáde ẹ̀yin lẹ kú ọdún ẹ̀yin lẹ kú ẹ̀kú lẹ́dún tí a ríra wa oníta máa ń kọ́nu wéré nìyẹn. wọ́n lẹ́yìn ní first captain ìsàlẹ̀ Èkó. èmi kọ́ second lèmi. second. I mean on the 25th now, so you were very popular in the olden days. Yes. Are you proud of your son? Yes. Mi proud ẹ gidi ni but kò ní ra burú nǹkan kan ò ní ṣe kò ní wálẹ̀ but ọlá pé èmi ò rí ni mo ti rí tipẹ́ ni ó yẹ kí ìyẹn náà sọ fún pé ǹjẹ́ olú ti rí bàbá ẹ̀ gbẹ̀yìn n tó bí mi nú nìyẹn but a ti yanjú gbogbo ẹ̀ kò sí jà mọ́ kò sí jà mọ́ ìjà òye wa o káwa má jà ibi èjì méjì ó ń jara wọn níyàn àdánwò olórí jẹ àwa méjèèjì lágọrẹ o àdánwò olórí jẹ àwa méjèèjì lágọrẹ o. ìrètòrò àwí àṣẹ ìrètà àwọn ọ̀bẹ yóò mọ ìrètòrò àwí àṣẹ ìrètà àwọn ọ̀bẹ yóò mọ. So looks like we are in a family of singers and they love music truly, and that is why Asake is the landlord, like he calls himself. So that is before we go. Ọmọ yín ó ti kàn sí yín. Ó ti kàn sí mi ó dẹ̀ ti ní gbogbo nǹkan tí bá fẹ́ òun á ṣe ó ti ní kàn wá lílọ fún mi tó fẹ́ rà fún mi wọ́n dẹ̀ ti ń wá látànà báyìí. Ilé. Yes. Ó fẹ́ kọ́lé fún yín. Ó ti ń ṣe. Láàrin Èkó. Daddy, you become a landlord. Ibẹ̀ náà ti sọ ọmọ ní òjògùn mi ò Àyìnlá ọmọ ní òjògùn o bọ́gẹ́dẹ́ bá kú ó fàmọ́ ẹ̀rọ ọ̀pọ̀ ọmọ ní òjògùn mi tí ó ti eyín sìn ṣẹ́rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn náà kàn máa ń dá kinní lẹ̀ nǹkan kékeré lẹ̀ máa sọ àwọn máa gbé ó fún $100 million ó ra lé fún ó ta lé ẹ mọ̀ àwọn blogger mi máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ yẹn wàhálà tí wọ́n dẹ̀ nìyẹn àlàlà ńláńlá ìyẹn ò kàn mí àárín mi àtẹ̀tísẹ́tù kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ wọ̀ bá mi sọ̀rọ̀ all settle done and deal. gbogbo ẹ ti bá ara wọn dọ́gba. ṣe ti gbọ́ ẹ̀yin náà dẹ̀ ṣe ẹ̀yin náà tẹ̀ fi lé yín lẹ̀ tẹ̀ wá kò sí jàmọ̀ no more war kò sí wọ̀ kankan mọ́. Mommy, Daddy, you are going to become a landlord in the next weeks. You are going to be enjoying your son. You are going to be responsible. You are going to ẹ máa jẹun ọmọ ẹ má worry Asake is definitely going to take responsibility of whatever he needs to do with his father, and he has started already. ọmọ yín náà kọ́ ó máa take care òun náà. ó ti sọ pé ó máa take care. bẹ́ẹ̀ ó ti gba ọmọ báyìí. ó ti gba ó gba láti ilẹ̀ ó gba ọmọ ẹ̀ kò sígbà kan tó deny ọmọ ẹ̀. ọmọ ẹ̀ ni ọmọ ẹ̀ ó gbà. so máa take care ọmọ ẹ̀ ní. ó máa take care. so hospital náà dẹ̀ ni bàbá ń lọ sí hospital látọ̀lá lọ́nsìn ìyẹn máa ló lágbára Ọlọ́run. so Malo is going to the hospital. ó ti ṣe gbogbo ẹ̀ fún bàbá. Malo is going to the hospital tomorrow Monday morning, and from there we know the updates. Daddy ẹ ṣe gan mo dúpẹ́. bàbá mi dẹ̀ ti di landlord ẹ fi sínú ẹ̀. bàbá ti di landlord o. òjò bí o ìsàlẹ̀ kó ìsàlẹ̀.
ìsàlẹ̀ kó àwùjọ wọ́n rán mọ̀ lóbì àjẹdọ́rùn ayé ìṣòro wọ́n ní gbígbẹ lápò àjẹdọ́rùn ayé ìṣòro wọ́n ní gbígbẹ lápò wọ́n fi tútù yẹn lọ wá. wọ́n ní gbígbẹ lápò wọ́n fi tútù yẹn lọ wá o ìsàlẹ̀ kó àwùjọ. àbẹ́bí yóò orí owó kó gbà àbẹ́bí yóò orí oyè kó tó bá wá. sẹ́rí pọ̀ mẹ́fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ ìsàlẹ̀ kó. gbogbo ara òun àdó fi hàn òun yóò pẹ́ láyé. ẹ bá wa tọrọ fámẹ́tì ó jàre. Àṣàkẹ́. ẹ bá wa tọrọ fámẹ́tì ó pẹ́ láyé. ẹ bá wa tọrọ fáṣàkẹ́ ó jàre. ẹ bá wa tọrọ fámẹ́tì ó pẹ́ láyé. gbogbo ọdún ẹ. Daddy ẹ sọ kankan ní ìṣẹ́ sọ pé fẹ́ kí àwọn ọmọ ìsàlẹ̀ Èkó. ìsàlẹ̀ kó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn torí gbà kí ni ìṣẹ̀lẹ̀ gbogbo náà dìde àtàwọn ọmọ ìbílẹ̀ àtàwọn tó pọ̀ ní Canada tó wà lamẹ́ríkà gbogbo náà dìde pátápátá bámbám tó wà ní London mo dúpẹ́ lọ́wọ́ gan títí kan tíṣà ẹ̀ tó wà ní Amẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan òun náà dìde gbogbo àwọn ẹbí mi dìde pátápátá. Daddy mo bèrè yín kiri ní gbogbo ìsàlẹ̀ Èkó àwọn èèyàn sọ pé ẹ wà responsible mo wá dìde mo wá bèrè Daddy ṣe ẹ wà responsible. wọ́n ti máa sọ fún mi wà responsible. àwọn èèyàn sọ because I walked around ìsàlẹ̀ Èkó and people testify that Malo is a responsible father. He took care of his child the way a responsible father is going to take care of his child and he has never abandoned Àṣàkẹ́ in any time whatsoever. Sir? For 1 second. He has never. And he has always taken care of Zinat, Àṣàkẹ́'s daughter also. Is that, Daddy, am I correct? Yes. So thank you very much. We'll give you update about his hospitals and every other thing. Yeah, Daddy, ẹ dúpẹ́ fún wọn àwọn ọmọ ìsàlẹ̀ Èkó àwọn ọmọ ojú olókùn especially àwọn tí yín lójú olókùn báyìí. àwọn ọmọ olówù ní Freeman àtàwọn fans Àṣàkẹ́ náà tó support ní father. mo dúpẹ́ fún gbogbo àwọn ọmọ olówù ní Freeman gbogbo Nàìjíríà lápapọ̀ mo dúpẹ́ fún gbogbo yín o. ọlọ́run nígbà tí a máa lọ sókè kò ní wá bẹ̀. Àṣàkẹ́ má gbàgbé family. Thank you very much. Do have a nice day. Okay, vote of thanks. Oh yeah, Imabo. Lesson teacher. Okay, so we have the lesson teacher of Àṣàkẹ́. Please raise. one of his lesson teacher. We have one of Àṣàkẹ́'s lesson teacher. Please raise it up. So, good afternoon, sir. Yeah. So, what's your name, sir? Olawale Onibudo, popularly known as Ibe. Ibe. Who are you to Àṣàkẹ́? I'm one of his lesson teacher. Okay. About 20 or 21 years ago. So, how did you kill Erisosi or Àṣàkẹ́? Do you know Àṣàkẹ́ very well? Of course, mo mọ̀ dáadáa. And his father took care of him. Bẹ́ẹ̀ni, bàbá ẹ̀ gangan náà ló ń fà lé mi lọ́wọ́. That was year 2004 or 2005 precisely. Pé kí n máa train ẹ̀. Mo kọ́ ní lesson pẹ̀lú àwọn èèyàn kan díẹ̀ nínú àdúgbò. I think. Okay, that's your student. Come. So, wait. So you're also Àṣàkẹ́'s friend? Yes. So ní inú ìsàlẹ̀ Èkó yìí náà mo kọ́ fún bí ọdún méjì but alhamdulillah inú mi dùn pé kò ní sọ sórí ààrẹ kí n máa hàn bẹ́ẹ̀ mo dúpẹ́ fọlọ́run pé mo tọ́ ní àtọ́yè a dẹ̀ dúpẹ́ fọlọ́run níbi tó dé lágbára Ọlọ́run ọba ọlọ́run tó máa lọ sí àmì àṣẹ ìjọba rẹ̀. general subject mo kọ́ wọn. ẹ̀yin náà lẹ kọ́ lébò. Mo gbìyànjú. Because president Kírun gbébo. adúpẹ́ fọlọ́run. ìgbìlẹ̀ sọ. ìyá tó bí Àṣàkẹ́ àwọn àti kọ́ńlẹ́sì wà nígbà ìyá tí ẹ̀gbọ́n kan. ẹ̀yin lẹ kọ́lẹ́sì. ìyá Àṣàkẹ́ mi ní kọ́ńlẹ́sì lágbára Ọlọ́run. Àṣàkẹ́ Ahmed lẹ ń sọ ibo ni Ahmed ti wá jẹ́ Àṣàkẹ́. Thank you very much. My name is Aki Abolade. In case you're watching very much, kindly have a wonderful day, and I'll give you updates on Àṣàkẹ́'s father every day, every time. Do have a nice day.